brother wa Alágùṣì ti dá àwọn àfáà méjèèjì tó sọ̀rọ̀ takora wọn, but nínú fídíò tí Alágùṣì ṣe ó support brother tó sọ wípé mùsùlùmí nìkan ni àlùjọ náà wà fún. Ó wá tako bàbá tó sọ wípé àlùjọ náà ò sí fún mùsùlùmí nìkan o. Alágùṣì ẹ̀yin gangan ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀, ẹja gbéwèé tì, ẹja gbéwèé sẹ́gbẹ̀ẹ́ sí, ẹja gbálùkùrà, ẹja wá gbé kíní sí dédé làkàì. Alágùṣì ẹ gbọ́ o. Ẹ̀yin nígbàgbọ́ wípé Allah ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Mo mọ̀ pé máa sọ pé bẹ́ẹ̀ ni. Ẹ wá rètí Allah yín according to nǹkan tí fẹ́ sọ yìí. Ẹja kọ́ lọ wo Muslim population ní àgbáyé. Wọ́n ẹ̀ṣẹ̀ wọ 2 billion ni. Ẹ wá yọ 2 billion kúrò ní the world population àwọn tó ṣe ẹ̀sìn mùsùlùmí. Ní world population sì a ní 8.2 billion people. Tá bá yọ 2 billion kúrò nínú kájà sọ pé àwọn èèyàn yẹn àwọn tó ṣe mùsùlùmí they are 2.2. Ká wá yọ 2.2 kúrò nínú 8.2 a sì ní 6 billion people. Alágùṣì ẹ wá rètí Allah yín. Ṣé ó pàṣì ni nínú creation àbí test tó gbé fúnra ẹ̀? At least àwọn 6 billion tó kù, èmi nígbàgbọ́ wípé ẹni Allah ló dá àwọn tó kù. Allah yín ó kọ́ ọmọ bọ́sta kò kó gbọ́ ọmọ padà wá sílé. Ṣé irú Ọlọ́run yẹn tó láti sìn? Ọlọ́run tó jẹ́ wípé ó dá èèyàn 8.2 ó wá successfully kó àwọn 2.2 wọlé padà. Ṣé irú Ọlọ́run yẹn ṣe failure? Ẹ̀yin náà gbé sí dédé làkàyè. Alágùṣì ṣé rí but bàbá tó sọ̀rọ̀ ńbẹ̀ yẹn, bàbá yẹn mọ reason tó fi sọ wípé kò ń ṣe mùsùlùmí nìkan, torí irú ìbéèrè yìí kó má lè bá wáyé ni bàbá yẹn ṣe sọ bẹ́ẹ̀. Tó jẹ́ wípé àwa ìyá à ń wo tábà ń wo nǹkan tẹ́ ẹ̀ sọ nípa Ọlọ́run tí a máa wò pé Ọlọ́run ò lè fẹ́ẹ̀lì. Gbogbo ọmọ tọ́lọ́run bá kó bọ́sta Ọlọ́run máa kó padà wá sílé. But Ọlọ́run tó kọ́ ọmọ 8.2 bọ́sta tó wá kó 2.2 wọlé padà, ìyẹn ò ń ṣe Ọlọ́run o, sorry to say o, kò ń ṣe Ọlọ́run o. Nítorí pé before kó tó dá gbogbo àwa 8.2 billion ó mọ ìbẹ̀rẹ̀ wọn, ó mọ òpin wọn. Tó bá jẹ́ pé lóòótọ́ ló dá àwọn yẹn o, á jẹ́ wípé tó dẹ̀ dá àwọn yẹn o, tó dẹ̀ kó wọn wọlé padà sí ọ̀dọ̀ ẹ̀, tó dẹ̀ jèrè ọkàn wọn fún ara ẹ̀ láti lè máa gbádùn pẹ̀lú òun ní àlùjọ náà. Allah yín ò mọ wọn wò. Allah yín ò mọ wọn wò. Ẹdìyẹ gọ́sẹ̀ tó jẹ́ tá à ń fojú rí tó yẹ pé kò ní bá a ṣe ń ronú. Ẹdìyẹ tó bá kọ́ ọmọ jáde, ẹdìyẹ máa kọ́ ọmọ wọlé padà. Bẹ̀lú tàṣe ẹni tá à ń pè ní Elédùmarè Ọlọ́run tó dá gbogbo nǹkan tó wà láyé. Ọlọ́run á kó ọmọ 8.2 billion lọ sóde, 2.2 wá padà. Out of 100%, 30% ní Allah ráyè lè kó wọlé. Ẹ wá sọ pé Allah kò gbà above pass mark. Alágùṣì èmi máa bẹ̀yìn pé kẹ́ lọ wo nǹkan tí àáfà kejì yẹn sọ. Àáfà ẹ̀ ṣì make sense ní logical ju ẹni tó sọ pé mùsùlùmí nìkan lọ́nìdì ní àlùjọ náà. Àwa bá yín wòwe ìwé yín sọ bá àwa ọmọ èmi ò bá yín gbà. Ìwé tó bá ti lè back alukuran, ìwé kan bóyá ilẹ̀ kan ní India, ìwé kan tún wà ńbẹ̀ tó sọ̀rọ̀ nípa alukuran ìyẹn gangan, but ní ọ̀rọ̀ tá a sì jọ ń sọ yìí èyí ń bá kibì kan, but èmi ń gbé sí dédé làkàyè. Ìwé kí ló sọ, nǹkan tó sọ làá gọ́gọ́ máa wò pé òkè Ọlọ́run ló máa ṣe nǹkan báyìí. Ọlọ́run táwa dẹ̀ mọ̀ ó tóbi, kò lè kó ọmọ 8.2 jáde kó wá kó 2.2 wọlé. Àfẹ́lẹ́ Ọlọ́run ọ̀hún sẹ́yìn ò mọ̀ ní Alágùṣì. Ó dàbọ̀.